káàbọ̀ padà lórí ìkànnì Speechbox Tele. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa ní gbogbo ìgbà. Etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di bákan náà. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ láṣẹ Èdùmàrè. Àmín. Ẹ̀yin olólùfẹ́ sinimá Yorùbá, ẹ̀yin olólùfẹ́ Speechbox Tele. Sinimá tuntun tá a ní láti wò, òun la pàkọ́lé rẹ̀ ní Òrìṣà Àjàláyé, táwọn àgbààgbà òṣèré sì kópa nínú rẹ̀. Lára wọn la ti rí Ibrahim Chatta, Prince Adé Ilésànmí, Rótìmí Sàlámì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Sinimá tó rẹwà púpọ̀ ni sinimá Òrìṣà Àjàláyé jẹ́, tí oríṣiríṣi ẹ̀kọ́ sì kúnnú rẹ̀. Sinimá yìí dá lórí Ọba Adégòkè nígbà tí ó sọ èròǹgbà rẹ̀ síta láti dẹ́kun ẹ̀sìn ìṣẹ̀ǹbáyé tá a mọ̀ sí traditional religion, tí ó sì ṣetán láti fààyè gba ẹ̀sìn Mùsùlùmí, ìyẹn Islam, àti ẹ̀sìn Kristẹni bákan náà, ìyẹn Christianity láyè, tí eléyìí kò sì dùn mọ́ àwọn ìjòyè rẹ̀ nínú. Bákan náà, àwọn oníṣẹ̀ṣe ìlú ni wọ́n dojú ìjà kọ pẹ̀lú gbogbo àwọn òrìṣà wọn tí wọ́n ń sìn. Ẹ ní láti wo sinimá yìí, Òrìṣà Àjàláyé làkọ́lé rẹ̀. Ẹ ṣé.